Rodo, mo mọ̀ wípé tó bá fẹ́ wá excuse nsìn wà níbo làwa lórí àwọn òbẹ́ ìjà sẹ́nìtì náà bó ṣe máa ń pè wá mọ̀ pé onípàràgà ni wá ló onípàràgà ti fẹ́ rí owó gbogbo tó máa ń pè rẹ̀ níbi ló ní àtàkùn là ń sọ ìwọ là ń sọ ó dẹ̀ mọ̀ wípé bó ṣe máa ń bú wa táwọn òfin bínú o lè sọ pé kí ló dé tọmọ tí wọn fi sí Canada àwọn òbẹ́ ìjà sọ wọn pọ́mọ tí wọn ò ní bàbá but kí ló dé tí odindi Florida ní Amẹ́ríkà kò ní citizenship ọmọ tó bí sí Canada tá a sọ ní Toronto tá a sọ ní Ontario ló wá ní citizenship nǹkan tí mò ń béèrè lọ́wọ́ ẹ gangan nìyẹn because I no understand no be juju be that ariwo pọ̀ sórí Ọlọ́run kì í sí lẹ́yìn onígbèraga tó bá ti ń ṣe èmi wà bẹ́ẹ̀ àwa làwọn à ń bẹ̀ òfo and that is the problem tó ní o kì í fẹ́ káwọn ẹlòmíì bẹ́tà o kì í fẹ́ káwọn ẹlòmíì lọ síwájú because you are always saying ìwọ ni why will you be the only one in this whole planet o mọye population human being o mọye population àwọn èèyàn ìwọ kọ́ lọ lọ́rùn wàá máa ní ẹ torí pọ́n rí ẹ tó ń travel kọ́ tó bí ẹ sáyé àwọn èèyàn ti lọ lóyìnbó kí ìyá tó bí ẹ tó fi gbé oyún wèrè ẹ kó tó bí ẹ lọ ti ń travel wàá máa ní wọn kọ́pì ẹ ṣé ìwọ ló máa kọ́kọ́ ṣe nǹkan ni wàá nítorí ralé wọn ralé wàá nítorí travel tó bá nítorí fọkàn ó ti yá wèrè ṣé gbogbo nǹkan tó ń list ṣé ìwọ ló máa kọ́kọ́ ṣe bọ̀ ìlara tó wà nínú ẹ ló ṣe máa rí tẹ̀lómi because ó ti ro gbogbo wọn pín ó mọ̀ pé ìgbà tó ọtí tí gbogbo ẹ̀ hàn ti fún ẹ ó máa ń fi gbogbo wọn pa ni ó máa ń ṣe bíi pé wọ́n ó mọ̀ pé àtòrí láyé tó bá fi lọ síwájú ó máa fi lọ sẹ́yìn àwọn tó ní ìlànà mi ò ní àwọn tí wọ́n ṣe fún nínú ayé tó tọ́jú ló ń gbé wọn torí ẹ̀ anybody tó bá wà lókè má fojú pẹ́ ni tó bá wà nísàlẹ̀ rẹ̀ ìwọ tó nílé ní má rò wípé àwọn tó wà lẹ́yìn yẹn àwọn tó ń bọ̀ yẹn wọn ò lè ní lọ́la no wọ́n máa ní ọtún wa kọjá ẹ̀ ìlú òyìnbó tí wọ́n lọ ń gbà yẹn gbàjẹ́ ìsinmi ni wọ àwọn ọmọ tó wá lọ sí wọn wọ economy wọn lórí olórí lọ first class lọ ń wọ̀ lọ business class because àmọ́ àwọn tó fi ń bù gàǹgbà yẹn tó máa ṣe bíi pé Ọlọ́run ò sí lẹ́yìn ẹ̀ Tóyìn oró pin Ìyábọ̀ oró pin Fúnkẹ́ oró pin look at them now balling in billions ìwọ ló ti wá cancel káàkiri ìwọ ló ti wá báàní káàkiri ìwọ ló ti wá jojú ẹ̀ káàkiri wàá máa pè tán ó travel àwọn òbẹ́ sọ́pà train kò sí gbogbo àwọn ọmọ ẹ̀yẹ ń freak mi wàhálà tó bá mọ̀ ẹ̀ máa sọ fún mi wọ́n máa sọ tó bá mọ̀ máa sọ fún mi pé ìnáwó dá èmi ò sí nínú wọn Ọlọ́run but owó tí máa pariwo jù wípé ìwé jẹ́ bá kan ayọ̀ nothing wọ́n tó jẹ́ owó makeup láti gbé makeup artist yẹn síta tó ní òjẹ̀wò lówó ó ṣiṣẹ́ 5 hours ó sọ 16 ọmọ yẹn kígbe ọmọ ìsòkè yẹn ẹ lọ wo fídíò yẹn lórí Facebook page mi the same person tó pariwo òun fi 1 million wé gèlè òun ṣe makeup 1.5 irọ́ ló bá dé alákàdá fake life you must ló gbà lágídí àwọn òbẹ́ ìjà sí gbogbo ẹ̀ àsọ́ọ̀sì àti tọ̀rọ̀ jẹ́ ìwọ lójú ẹ̀ láti jọ ẹni tí ò ní bọ̀ lójú àwọn táwa ń ṣe fún olówó làwa náà ikọ̀ òdọ́gba no competition in life tó bá ṣáájú mi débẹ̀ ìwọ ló mọ̀ èmi náà ṣe kíni I dey come for your back tó bá dé jẹ́ mi náà mo ṣáájú ẹ̀ débẹ̀ bá ti ẹ̀rọ anybody pin bọ́ tí ẹ̀ yìí bí àfiṣe ni bí àfiṣe ìwọ nìkan everybody máa ń wájà ìwọ nìkan ló máa ń ní ìṣù pẹ̀lú àwọn èèyàn òòrè jẹ́ bá kọ̀ọ̀kan nu ayé field actress ni ẹ́ council actress ni ẹ́ band actress ni ẹ́ ọ̀yà àbọ̀ pálí ẹ̀ kò tó ń pariwo máa ń travel ibo ló ti lọ ṣé ìwọ tó máa wà lórí show 24/7 látàárọ̀ dálẹ̀ tó máa wí wòròwòrò owó tó wòròwò tó ìwọ rẹ̀ ló máa sọ fún wa wípé àwo òníṣẹ́ ǹjọ́ òun ló ti rí mi lórí live bọ̀ lójú àwo òníṣẹ́ bọ̀ ìwọ ló máa wà lórí live chat látàárọ̀ dálẹ̀ 7 days a week Monday to Sunday no leave no transfer 365 days a year 366 days leap year orí show ló máa wà wàdé máa ní àwọn kan oníṣẹ́ you are the most jobless out of us ìwọ lórí burúkú bá ìwọ lórí burúkú lẹ́gí mọ́ for the fact that pé àkè wá sí social media láti wá seek for validation tó bá fẹ́ mọ èèyàn go to people who are close to them they will tell you the kind of person àbí mo ṣáà ti wà lórí Facebook more than 10 years kí ló dé táwọn èèyàn gbé story mi wá kí ló dé táwọn èèyàn wá sàn kankan burúkú pa mẹ́
gbogbo àwọn ọmọ afẹ́ mi gbogbo àwọn I don't even gbogbo àwọn tó súnmọ́ mi in each way mo empower wọn and you will never hear on social media. mo rò pé àwọn èèyàn kọ̀ máa tẹ̀lé mi tí mi ò bá wúlò tí mi ò bá make impact nínú life wọn ni but gbogbo àwọn tó ń tẹ̀lé ẹ we have never seen the impact but torí wípé o ò fẹ́ rí fún ọmọlàkejì ni lọ́rọ̀ tí ẹ ṣe rí bẹ́ẹ̀ we don't need social media validation gbogbo àwọn ọmọ tó ń tẹ̀lé àwọn tó yin Ìyábọ̀ Fúnkẹ́ gbogbo àwọn actress tó kù you have issue with everybody gbogbo àwọn ọmọ yẹn báyìí wọ́n ṣe dáadáa nínú ayé the people tó ń tẹ̀lé wọ eléyìí Ṣàmúgà tó máa ń pariwo lẹ́yìn ẹ̀yẹn kò ní ṣọ́ọ̀bù débi tó máa níṣẹ́ ẹrú ni wọ́n mú sin ni àwọn míyàn sìn we don't kì í múyàn sìn because wọ́n ní ẹni tó bá ń tẹ̀lé ẹ ó máa ṣe kí ni ó yẹ kó ní nǹkan tóun náà máa ṣe nílé ayé tó máa fi better so kò ní di ẹrú ẹ you understand you impact people's life o raṣọ rí bó ṣe máa ń pọ o tag designer kan rí o tag makeup artist o tag fabric merchant kan rí o tàbá níwọ̀ ló ń ṣe gbogbo ẹ̀ pàdé ẹ̀bọ̀ tàbá máa sọ fún wa pé iye million báyìí ló ń ṣe bó other celebrity báyìí wọ́n máa tag makeup tag cloth vendor tag shoe vendor tag jewelry wọ́n ò ṣe rí wọ́n live in fallacy wọ́n live in ó dà pé o ní grandiose delusion ẹ̀mí ìmọ̀ English tí mo lè sọ ó wà ó ní grandiose delusion o máa ń wò wípé I'm here I'm there no that is not what they call life ẹni tó bá ní kò kí n pariwo sórí àgbà tó lómi inú they will never make noise sórí èyí tí ò ní kankan nú ló máa ń pariwo ìwọ nìkan ló dá ìwọ kọ́ ni best ìwọ kọ́ ni gbogbo ẹ̀wà yí ẹ̀ bọ́lá ń ṣe fi ẹ̀ṣẹ̀ sí anyway mo ní kí wọ́n á rán eré sí ni pé ìlara ò lóògùn problem tó nílé pẹ̀lú Ìyábọ̀ ni wípé o ò believe wípé ó máa ga nínú ayé kò máa sọ wípé Ìyábọ̀ rálé sí Lẹ́kì torí ò rálé ṣó lórí burúkú ni ẹni látàyè márọ̀kọ́ Lẹ́kì Peninsula làwọn kan ti rálé sí Lẹ́kì ta ló mú wọ lọ́jọ́ wo ni wọ́n dé Lẹ́kì àwa tá ti ẹ̀jọ́ àwọn ọmọ Lẹ́kì ta ní gbogbo kí n pariwo ẹ̀wọ̀n àrálé sí estate ẹ̀ ṣé torí ẹ̀ lọ́ọ́ ṣe kọ́ òbí fún títí tó bá rí nǹkan wà ní kò dáa kò sí kan tọ́wọ́ tó dáa ìwọ kẹ̀dẹ̀ẹ̀rẹ̀ àgbámúrere ni ẹ́ ògbẹ níwájú ògbẹ lẹ́yìn ó dàbí slate olóbò blackboard olóṣì òbò náà wọ̀tá òbò jagunmẹ̀ ìwọ ní gbogbo ẹ̀kúnra ẹ̀ ìwọ rẹ̀ ló máa búyàn olóṣì onígbidigbidi o ò ní flawless kì í ń bú èmi ó lè mi lo filter bó ń ṣe èrè you dey wine o ò rí pé mo sún kámẹ́rà ni skin mi rèé ó ṣọ́ọ̀kì ẹ lọ bèrè lọ́wọ́ àwọn èèyàn you know money wey I dey spend for my skin ó jẹ́ káwọn tó wọnú ilé mi kọ́ máa sọ fún ẹ má tó lẹ̀ báyìí ni èmi ò ní gbidigbidi mi ò lo filter mo kàn máa ask video mi kó lè bright ni ask people sọ fún ẹ bí mo ṣe rí mi ò lo filter o kò sí what you see is what you get live and direct àbọ̀ òṣìṣẹ́ ni o mọ̀ pé òyìnbó lèmi ni naturally kò ṣe pé àwa búra natural òyìnbó ló ṣe onígbidigbidi lára filter báwo filter kí ló di láti mi ti kékeré fúnra mi ní stress máa dàbí arúgbó ìwọ ló ti ta lárúgbó ti kékeré yẹn ló ti kékeré darúgbó ló ṣì ẹjọ́ wẹ́wẹ́ ọmọdé kò fún ló bu ọmọ ló ṣì go and get some help ló ṣe onílara useless mofo ṣe èrèwèrè ọjà ó lè dúmọ́ta ó lè. ẹ̀yin èèyàn wa èyí mà tún lé ńlẹ̀ o arábìnrin yìí mà bínú sọ̀rọ̀ sí Lizzy Anjorin arábìnrin tí ẹ̀ ń wò nínú fídíò yìí ò ní gbogbo wa mọ̀ sí JOKOTADE èyí tí Lizzy Anjorin máa ń sọ ní gbogbo ìgbà ẹ̀rí bó ṣe sọ̀rọ̀ sí Lizzy Anjorin èyí lé o ẹ̀yin èèyàn wa ó dàbọ̀.